irú àjálù burúkú wo rèé èèyàn mọ́kànlélógún 21 wọ́n pàdánù ẹ̀mí wọn, mẹ́ta míì dèrò ilé ìwòsàn nígbà tí àwọn mọ́kànlá wọ́n ti di àwátì tí ilé tó ń lọ bí 50 omi sì ti gbé lọ tèfètèfè níbi ìṣẹ̀lẹ̀ òjò àròdá kan lẹ́yìn tó wáyé ní ìlú Mọ́kọ́á ní ìpínlẹ̀ Niger lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ yìí. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì wọ́n ti fi ìròyìn léde tí wọ́n sì ní títí di bí àwọn ṣe ń sọ̀rọ̀ yìí òkú tó ń lọ bí 21 làwọn ti yọ jáde nínú omi nígbà táwọn yọ àwọn mẹ́ta kan tí wọ́n sì wà láàyè ṣùgbọ́n tí wọ́n ń gba ìtọ́jú nílé ìwòsàn lọ́wọ́. Àwọn mẹ́ta ọ̀hún ni obìnrin kan àti àwọn ọmọdé méjì. Bákan náà ni wọ́n ní àwọn 11 míì wọ́n ti di àwátì tí wọ́n sì ń wá wọn títí di bí a ṣe ń sọ ọ̀rọ̀ yìí tí wọ́n sì ní ilé tó ń lọ bí 50 ní omi ti gbé lọ pátápátá kí Ọlọ́run bá kó máa ṣàánú wa ni. Àjọ náà sọ pé ní ìlú Mọ́kọ́á tí ṣe ìjọba ìbílẹ̀ Mọ́kọ́á òun ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé látàrí òjò àròdá kan lẹ́yìn tó ṣe bẹ́ẹ̀ tọ́rọ̀ lówùúrọ̀ kùtùkùtù ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Wọ́n ní ìlú agbègbè méjì kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Tifin Masa àti Angwa Hausawa nílùú Mọ́kọ́á níjọba ìbílẹ̀ Mọ́kọ́á òun ni ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ọ̀hún ló ti wáyé. Wọ́n wá gbàdúrà pé kí Ọlọ́run ọba adẹ́dàá tí a ṣẹ̀dá kó máa ṣàánú wa ni o, kó sì yọ àwọn tí wọ́n wà nínú ìṣòro yìí kó yọ wọ́n kó. Wọ́n wá rọ tó lórí tẹlẹ̀mù pàápàá jùlọ àwọn tó rí ṣẹ́gi ọlà fún ní orílẹ̀-èdè yìí kí wọ́n jọ jáde kí wọ́n náwó ìrànwọ́ sáwọn tí wọ́n fara kásá níbi ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ṣọ́ọ̀bù ọ̀hún lẹ́yìn tó ṣe bẹ́ẹ̀ tó wáyé ní ìlú Mọ́kọ́á níjọba ìbílẹ̀ Mọ́kọ́á ní ìpínlẹ̀ Niger. Wọ́n ní kí Ọlọ́run ọba adẹ́dàá àti aṣẹ̀dá kó máa ṣàánú gbogbo wa ni.